ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe ojú atọ́ àsúre ìròyìn fún. Orúkọ tèmi ni Babaláwo Báwótúndé Ifátìmọ́wẹ̀ Ojúòdòlá. Ọ̀rọ̀ ìṣítí tiwa tòní ni níní ìyàwó púpọ̀, ìyàwó ni ìṣẹ̀ṣe kọ sí. Níní ìyàwó púpọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe kò sóhun tó burú jù ń bẹ̀ ò bí ẹni bá níyàwó púpọ̀. Olódùmarè náà kò dẹ̀ takò. Níní ìyàwó púpọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ó jẹ́ ohun pàtàkì kan tí Ọ̀rúnmìlà ó jẹ́ ká mọ̀ nínú àwọn odu rẹ̀. Pàápàá níní ìyàwó púpọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe Olódùmarè ò takò. Bí apá ẹni bá ká àti fẹ́ ìyàwó méjì mẹ́ta or jù bẹ́ẹ̀ lọ, bí ẹni bá ti lè máa ṣe déédéé láàrin àwọn aya tí irú ẹni náà bá fẹ́, kò dẹ̀ sí ìjà láàrin àwọn ìyàwó tí ó bá fẹ́, kò sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀ o. Nínú odù Ifá ìdí ìgúdá ìdílọ́wọ́ tù ìdálọ́wọ́ sí Ifá jẹ́ kó yé wa nínú odù náà pé Ọ̀rúnmìlà aya mẹ́ta ni Ọ̀rúnmìlà fẹ́ nínú odù náà. Nígbà tí Ọ̀rúnmìlà gbọ́dọ̀ máa fẹ́ àwọn aya mẹ́tẹ̀ẹ̀ta yìí, Ọ̀rúnmìlà ń ṣe déédéé láàrin àwọn aya mẹ́tẹ̀ẹ̀ta náà. Gbogbo nǹkan Ọ̀rúnmìlà tí ò dáa nígbà tó di pé Ọ̀rúnmìlà fẹ́ ìyàwó tó fẹ́ aya mẹ́tẹ̀ẹ̀ta náà, tó di pé nǹkan Ọ̀rúnmìlà bẹ̀rẹ̀ sí ní dáa. Bẹ́ẹ̀ ni Ifá ní ìdí ìgúndá mo di ológun ẹrú, ìdí ìgúndá mo di ọlọ́gbọ́n níwọ̀fà, ìdí ìgúndá mo di aládọ̀tá aya níwá fún Ọ̀rúnmìlà. Bàbá lọ rèé fẹ́ ijó tí ń sọmọ olókun adíwá fún Ọ̀rúnmìlà. Bàbá lọ rèé fẹ́ ayọ̀ tí ń sọmọ olúọ̀sà adíwá fún Ọ̀rúnmìlà. Bàbá lọ rèé fẹ́ ọ̀pọ̀ owó tí ń ṣe ọmọ onígbà ẹrú ẹbọ wọn ní kí Ọ̀rúnmìlà ó ṣe. Nínú odù yìí Ifá jẹ́ kó yé wa pé Ọ̀rúnmìlà ó lọ rèé fẹ́ ijó tí ń ṣe ọmọ olókun, ó lọ rèé fẹ́ ayọ̀ èyí tí ń ṣe ọmọ olúọ̀sà. Bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ti lọ rèé fẹ́ ọ̀pọ̀ owó tí ń ṣe ọmọ onígbà ẹrú. Aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ni Ọ̀rúnmìlà méjì kẹtọ gbapò aláwo lọ. Àwọn aya yìí tóun bá fẹ́ wọn, ire dé fóun. Bẹ́ẹ̀ ni Ọ̀rúnmìlà ń dáfá sí. Nígbà tó máa dáfá fún Ọ̀rúnmìlà, wọ́n rí ọmọ ìdílọ́wọ́ tù ìdálọ́wọ́ ní kú Ọ̀rúnmìlà tó lọ fẹ́ àwọn aya mẹ́ta kan ní bẹ́ẹ̀ bọ́ ní kí Ọ̀rúnmìlà ó lọ rí bo olókun bẹ́ẹ̀, ó lọ rí bọ olúọ̀sà. Nígbà tí Ọ̀rúnmìlà kó máa rúbọ, tó rúbọ tán ó ṣe ogun táwọn babaláwo ní bí wọ́n ṣe fún ọjọ́ Ifá fún Ọ̀rúnmìlà, ọ̀ṣẹ̀ fún Ọ̀rúnmìlà. Ìgbà tí Ọ̀rúnmìlà máa fẹ́ àwọn aya náà, bá di pé àwọn aya náà ọba kó ìwọlé Ọ̀rúnmìlà. tó nínú òdì náà Ifá jẹ́ kó yé wa pé bí ẹni bá ní ìyàwó púpọ̀, bí apá ẹni náà bá ṣe kà sí, kò tó burú ń bẹ̀. Ó jẹ́ ohun ire náà ni, ire ni. Nígbà míì tí ẹni bá dáfá Ifá ní pé òun péré aya, tí ire aya náà bá dé, aya náà tí ẹni náà bá fẹ́ ó máa kó oore dé ni. Ifá ní òfin rétérété adéwá fún alábàáhùn ìjàpá yìí tó ní aya méjì lóòjọ́, ẹ̀bùn wọn ni kó ṣe. Ó sì bẹ́ẹ̀ mọ níbi orúkọ ìròpé ìrọ̀fà ìgbà bá níjẹ̀ bùtú aya rere jẹ̀bùtú aya rere làbá lẹ́sẹ̀ orúkọ òrìṣà. Odù Ifá tó sọ ń pa aya níní ó pọ̀. Odù Ifá tó sọ ń pa pé kò sí aya tá lè fẹ́, àwọn odù tó bá kẹ́ ó pọ̀ gan. Nínú ìyà tí ìṣẹ̀ṣe kọ sí, ìṣẹ̀ṣe kò sọ pé bí ẹni bá fẹ́ ìyàwó púpọ̀ pé ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀ o. Bí apá ẹni bá ṣe mọ, tó bá jẹ́ pé ìyàwó méjì ni apá ẹni bá ká, kò lè máa ṣe déédéé láàrin àwọn ìyàwó méjì, kò tó burú ńbẹ̀. Olódùmarè náà ò takò. Tí ẹni bá ti lè máa ṣe déédéé láàrin ìyàwó kìíní, ìyàwó kejì, ìyàwó kẹta, pé ẹni dẹ̀ ń ṣe ẹ̀tọ́ lórí àwọn ìyàwó náà tó ń tọ́jú wọn, kò sí ohun tó burú nínú kí ẹni ní ìyàwó
àwọn púpọ̀ mo ṣe ìlàbọ̀ yìí mo sì ṣe tó àtọ́ àti ìlú. ICC TV.